owó péjì ẹni tó ní péjì mo wo kíní kan ló yẹ kí n wọ ọ̀dọ̀ yín àfa kan yes wọ́n ka kíní kan bẹ́ẹ̀ ìgbà tó wọ́n á sọ̀tún mọ́ ẹ fún mi wọ́n á jókòó wọ́n á rò wọ́n á gbé kíní yẹn lọ báyìí tó jẹ́ bí àfa mi pé ṣe nǹkan títí máa yìí sọ ó ń ka kíní yẹn ìgbà tó wọ́n ka kíní yẹn tó ní péjì ni mo ń sọ o tó máa wo péjì ẹ̀ dáadáa ó ka kíní yẹn ìgbà táwọn wá túmọ̀ ẹ̀ Yorùbá mo wá láwọn àfa kò máa fi wọn pé nǹkan tí máa ń tún Yorùbá ṣé tòótọ́ ni onítòótọ́ ni pé Allah ló máa ṣèdájọ́ kíní kan ilẹ̀ kíní kan mo á ṣe nǹkan títí máa ń sọ tòótọ́ ni wọ́n á dá. mọ̀kọ́ tó yà wá lẹ́nu tó tí àwọn èèyàn wa ò tí mọ̀ tafẹ́ kọ́ mọ̀ òun ni wípé ǹjẹ́ mọ̀ pé Allah táwọn mùsùlùmí ń sìn yẹn Allah yẹn ò kí ń ṣe Ọlọ́run ṣìgìdì ní eré àwọn lárúbáwá ni Allah tí wọ́n sìn ní tí wọ́n fi ń ba ayé wa jẹ́ ńlẹ̀ Yorùbá tí wọ́n ń sọ orúkọ lárúbáwá Allah ní sáà mi mọ̀ bóyá ṣe rí ṣe àwọn èèyàn rí big screen mi. à ń rí ó wọṣọ green. mi mọ̀ bóyá Koko Zaria ṣe rí sà ẹ ló ṣe wà ń bẹ̀. mo rí. àkànbí ọlọ́ba àbí. bẹ́ẹ̀ ni àkànbí wà ń bí bẹ́ẹ̀ ni. okay that's my fans mi nìyẹn. kí lẹ fẹ́ bá wa dá sí sà. irọ́ fáǹsì mi ló kàn jẹ́ òun nìkan kan ní kí n máa ń gbádùn ẹ̀ ṣá. torí àwọn pé mùsùlùmí lẹ́yìn náà ẹ lè fẹ́ learn one or two things. ẹ wo gbogbo ẹ jẹ́ ká fi gbogbo ẹ wo ọ̀rọ̀ ẹ rí èmi ṣe wáyé ni pé èmi ṣẹlẹ̀ mi bí ṣe wáyé ni pé èmi mo travel dáadáa mo lọ sí Bombay wọn ò lẹ́sìn ọ̀kan tó ń sìn ní Bombay ó dẹ̀ ń tà mo ti lọ sí Malaysia rè tẹ bá débẹ̀ lára gbogbo wọn òṣàánú ṣe ń bẹ̀ so Amẹ́ríkà gan ọ̀lẹ́sìn kankan tó ń ṣe àwọn tó ń kóra wọn ní jù yẹn ó ní nǹkan tó ń ṣe so kéèyàn kan máa sọ pé èèyàn kan ló máa rọrùn kan èèyàn kan ló máa rọrùn tó máa ń bá wọn fà nìyẹn tó bá ń sìn máa sìn ìwọ kọ́ ló máa sọ fún mi pé màá wọ náà ìwọ ló máa kọ́ ló máa sọ fún mi pé kí máa ṣe báyìí nǹkan bá wù mí máa ṣe. ẹ ṣe gan. yes bí irú ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ sọ tí mo ṣe àwọn èdè àwọn orúkọ kan wà tí ò yẹ ká máa sọ àwọn ọmọ gbọ́ tí mo gbọ́ àwọn lárúbáwá yẹn tí mo gbọ́ pé wọ́n sọ̀yàn lọ orúkọ kìnì kan èèyàn wá sọ yẹn fún mi wá ní kí ni túmọ̀ nǹkan tẹ́ sọ yẹn wọ́n wá sọ mi pé ọṣẹ ìfọṣọ ló ń sọ èèyàn ẹ̀dẹ̀ nítorí pé jẹ́ lárúbáwá àwọn lárúbáwá mi wà tó pé ọ̀rọ̀ lásán ni àwọn tó bá ń kà lásán àwọn mìíràn máa sunkún nítorí pé lárúbáwá náà dàbí èdè ni táwọn ẹgbẹ́ wọn ṣẹ̀ṣẹ̀ máa túmọ̀ ẹ̀ fún ilẹ̀ Yorùbá nǹkan míì bí èpè ni àṣà wa kò àti jẹ́ kí àṣà wa kó kó lórí wa àní kó má sí nǹkan tó wù àmọ́ má fi nǹkan tá a bá láyé a má yẹ kó kó tán tá a mọ̀ pé àwọn bàbá wa nǹkan tó ń ṣe nìyẹn ṣé gbogbo àwọn bàbá wa tí wọ́n ń ṣe ẹ̀sìn Muslim àti Christian ṣé gbogbo wọn máa wọ náà ni ṣé Mẹ́kà tó ń sọ yẹn kí ẹ̀sìn tó dé gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ní ẹbọ náà ń ṣe ṣé gbogbo àwọn yẹn náà máa wọ náà ni. ṣùgbọ́n tó bí kàn wọ́n ni pé èyí kan tó bí máa ń bá gbogbo àwọn tó jẹ́ bí àfa pé ẹ má wá sọ pé kọ́lọ́n paná ẹlẹ́bọ ẹ̀ ń bú wọn kọ́ ni àbẹ́ bú wọn táwọn náà bá fèsì pẹ̀lú yín nítorí mo jọ pé mo láìkí Àkànbí nǹkan tó máa ń sọ ẹ máa ń jókòó máa ń lísìn mi ẹ máa ń pé ẹ fẹ́ ṣe ẹ nídìí àwọn babaláwo ẹ fi wọn lẹ́kọ̀ọ́ máa ṣẹ̀ sí wọn mìtí ìjọ tí babaláwo jí lọ́jọ́ kan rí tó bú àfa àwọn àfa náà ló máa lọ bá bú wọn níkan kìnìkan torí kan tó ń ṣe ń sìn mi ò rí ìjà kankan tó rí mẹ́ẹ̀ wọlé àwọn ló ń sọ ọ́ dìjà. nǹkan tó ṣẹlẹ̀ tí à ń jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ náà ni pé lákọ̀ọ́kọ́ Ọlọ́run Olódùmarè tó dá wa kò nẹ́sìn rárá àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì nílẹ̀ Yorùbá a ò ní nǹkan tó ń jẹ́sìn àṣà àti ṣe la ní ṣé wàá rí ẹ̀sìn Islam yìí wọ́n gbé wá wọ́n wá fi divide wọ́n wá fi báyé wa jẹ́ pátápátá ni wọ́n dẹ̀ fẹ́ fi gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa ni wọ́n fẹ́ fi kọ ẹ̀yìn wa síra wa ni torí nǹkan tí ẹwúrú àyà kan tán gbé wá yìí sìn ó ní all believers ẹ̀yin mùsùlùmí òdodo fight the disbelievers around you ẹ máa bá àwọn tí wọn bá kí ń ṣe mùsùlùmí tán bá wà ní agbègbè yín ẹ máa bá wọn jà and let them find firmness in you ẹ jẹ́ kí wọ́n rí ilé koko lára yín ẹ máa kanra mọ́ wọn òun lẹ máa fi rá àwọn àáfàá yẹn àwọn mùsùlùmí yẹn. owó péjì ẹni tó ní péjì mo wo kíní kan ló yẹ kí n wọ ọ̀dọ̀ yín àfa kan yes wọ́n ka kíní kan bẹ́ẹ̀ ìgbà tó wọ́n á sọ̀tún mọ́ ẹ fún mi wọ́n á jókòó wọ́n á rò
wọ́n á gbé kinní yẹn lọ bá ẹni tó jẹ́ bí àfa mi pé ṣé nǹkan títí máa yìí sọ ó ń ka kinní yẹn pàtó wà ń ka kinní yẹn tó ní péjì ni mo ń sọ o tó máa ń wo péjì ẹ̀ dáadáa ó ka kinní yẹn gbàtà wọn wá túmọ̀ ẹ̀yìn Yorùbá mo wá láwọn àfa kò máa fi wọn pé nǹkan tí máa ń tú Yorùbá ṣé tòótọ́ ni onítòótọ́ ni pé Allah ló máa ṣèdájọ́ kinní kan ilẹ̀ kinní kan mo wá ṣe nǹkan títí máa ń sọ tòótọ́ ni wọn á dákẹ́ èmi máa ń wá kí n rí ẹ̀rí torí máa ń wà lórí péjì wọn ṣọ̀rọ̀ tó ń sọ yẹn ẹni yẹn ń ka kinní yẹn ṣùgbọ́n àwọn tó wá wà mẹ́rin wọ́n pàtẹ́ wọ́n kọ́mẹ́ǹtì tó tọ́ alọ́ láti bí o. wọ́n kọ́mẹ́ǹtì gan wọ́n yẹn kọ́mẹ́ǹtì gan oríṣiríṣi tó ń gbà tí mo wo kinní yẹn ṣùgbọ́n táwọn aṣọ túmọ̀ nǹkan mi lèmi rí tó túmọ̀ Yorùbá so ẹ̀sìn kò yẹ kájọ́ kó fàjà torí kan tẹ́yìn ṣe mi rò gbéjà kan wà ń bẹ táfà kan máa wọlé tó máa sọ pé kinní kan tó máa pé kò tẹ́ ẹ lọ́rùn máa wọlé so nǹkan tí mo ní bá yín dá sí náà nìyẹn àkọ́bí ọlọ́ba I love you bó ṣe rí gẹ́lẹ́ náà God bless you. gbogbo nǹkan tó wà nù Kùránì yẹn sà kò sí àdúrà kankan ń bẹ ìtàn lásán ni ẹjọ́ wẹ́wẹ́ lásán ni Muhammadu lọ bí ó ṣubú ó ráwọn èèyàn wọ́n ń jẹun àwọn èèyàn dẹ̀ ń kà wọ́n dẹ̀ ń ṣe àmì. mo gbọ́ kí ni péjì máa yìí sẹ́ mo gbọ́ kí ni péjì máa yìí kan ṣe wàá mọ̀ nǹkan tó wá yà wá lẹ́nu sà tọ́ ni àbí rọ́. wàá mọ̀ nǹkan tó yà wá lẹ́nu tí àwọn èèyàn wa ò tí mọ̀ tá fẹ́ kọ́ mọ̀ òun ni wípé ǹjẹ́ mọ̀ pé Allah táwọn mùsùlùmí ń sìn yẹn Allah yẹn ò kì í ṣe Ọlọ́run ṣìgìdì ní eré ní èrè àwọn lárúbáwá ni Allah tí wọ́n sìn ní tí wọ́n fi ń ba ayé wa jẹ́ ńlẹ̀ Yorùbá tí wọ́n ń sọ orúkọ lárúbáwá Allah ní sá o. mi mọ̀ bóyá ṣe rí sà ṣe àwọn èèyàn rí big screen mi. à ń rí ó wọṣọ green. mi mọ̀ bóyá Koko Zaria ṣe rí sà. ẹ ló ṣe wà ń bẹ̀. mo rí. Allah nìyí o ibi tí iṣu wà gangan ni ibi tí iṣu wà gangan ni la fi fẹ́ jẹ́ káwọn ọmọ Yorùbá mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá yẹn Fúlàní ni. bó náà fẹ́ tì wá dé ńlá yìí báyìí kó lọ́ọ́ ṣáàdó wa. àwọn Fúlàní yẹn tó ti wá láti Mali Fúlàní ni gbogbo àwọn àáfàá yẹn tó wá ń ba ayé wa jẹ́ tó wá ń parọ́ fáwọn ọmọ Yorùbá Allah nìyí o tí wọ́n ń pè ní Ọlọ́run Olódùmarè fún wa nílẹ̀ Yorùbá bó dẹ̀ ṣe wà ìkíní burúkú yìí kò gbọ́ èdè Yorùbá èdè Lárúbáwá ni bí ẹ̀dẹ̀ tí wàá bá sọ̀rọ̀ látẹ̀yìn dọ̀la kò gbọ́ nǹkan kan etí bóyá wà yóò lẹ́nu kò lè sọ̀rọ̀ ó létí kò fi ríran. so gba àwọn nǹkan yẹn là ń wá sọ fáwọn èèyàn wa àwọn àáfàá tí wọ́n ti wá síbi ìgbọ̀n ọ̀bẹ́yìn náà máa rí bí nínú Islam sìn kọ́ máa sọ pé kọ́ máa fẹ́ ọmọ kékeré káwọn mùsùlùmí àwọn àáfàá máa sọ pé àwọn lè fẹ́ ọmọ kékeré. Allah yìí bó ṣe wà yìí nǹkan tá Allah yìí sọ fáwọn mùsùlùmí ni pé kán pa gbogbo ẹni tí ò bá ti ṣe Islam àwa tá a jẹ́ Yorùbá wọ́n ní kán pa wá ni o. mo máa ń wò yín lójoojúmọ́ máa ń wò yín máa ń wà bẹ́ẹ̀ mo kàn wọlé máa ń wà lẹ́yìn ìta. bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn sá a ò parọ́ a máa ń sọ pé ẹni tó bá àáfà kó káàfà náà máa bọ̀ ń bì. ga o. Mr. Kazi, ṣé mo lè àdì sí nǹkan tí MS Baba sọ? Ẹ mọ̀ pé kó tó bí àná bí mo kàn fẹ́ add on sí ni. Ṣé mo pé kó tó bí má wà ń bẹ̀ every time látàrọ̀ ọ̀gá ìbẹ̀rẹ̀ mo ti wà ń bẹ̀. Bàdí máa tó wọlé àfáà tó wọlé ló yẹ kí n fẹ́ wọlé pé sọ́bẹ̀ ìjà nítorí sọ́dí ìjà àfáà yẹn fẹ́ sọ pé wọ́n nǹkan tó ń sọ yìí. mọ nǹkan tí mo tẹ̀ tó fẹ́ ká ṣe bí tí mo fẹ́ kẹ́ mo fẹ́ ká kà ní ṣojú yín ṣé ẹ rí gbogbo ogun tí wọ́n sọ pé ṣé ń gbọ́ mi sà ṣé ń gbọ́ mi sà Koko Zaria. bóyá nẹ́tíwọ̀kì wọn. mo fẹ́ kí. aláàjì ìgbọ́yìn. Koko Zaria ṣe wà ń bẹ̀ sà. mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín. ṣé ẹ rí Muhammadu tí wọ́n gbé wá fún wa tí wọ́n sọ pé mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín. Muhammadu tó sọ pé ó jagun gbogbo ogun tí wọ́n sọ pé Muhammadu yẹn tí ó jà sà ó lè ní o kò ń ṣogun o bàbá armed robber gidi òun ni Muhammadu yẹn ó lè. ṣẹ́ẹ̀tì àwọn níní. bó ṣe wà yẹn kò sí gbogbo ogun yẹn pátá ó lè ní ó wá ń pààyàn kiri ó ń gbalẹ̀ ó ń gba ilẹ̀ onílẹ̀
so ẹ̀sìn yìí wọ́n fẹ́ wá fi báyé wa jẹ́, wọ́n fẹ́ fi fọwọ́ aago wa sẹ́yìn, wọ́n fẹ́ fi gbalẹ̀ wa. Ẹ má bínú mo kí gbogbo ilé àfa ọ̀fẹ́ wá sókè imam so bí àwọn lè bí wọ́n fẹ́ sọ sí nǹkan tí èmi lè wà ní comment section ṣẹgbọ́n. irọ́ kò ní ìdíbẹ̀ ìwọ èmi wò pé ká sáré ka ibi tí Muhammadu ti jalè bí ẹyọkan àbí méjì fún Koko Zaria kí wọ́n lè rí fún ara wọn. Ibẹ̀ ṣe get. Islam fáwọn Muslim o, if not ó máa dàbí echo chamber ni o. Ẹ jọ̀ọ́. Space ti wà sálẹ̀. Gbọ́ wọn sí Imam, ó sọ pé Rasulullah sallallahu alayhi wa sallam, ó fẹ́ Aisha at the age of 6, ó dẹ̀ bá ní àjọṣepọ̀ at the age of 9. Obìnrin ó ní pé sẹ́yìn náà lè ṣerú ẹ̀. Tó bá applicable sí mi kí nìkan tó burú bẹ́ẹ̀. Èdè ṣẹ̀ṣẹ̀ ni. PDF o, àwọn PDF ti dé. Ìbéèrè tí mo lè ṣẹ̀ṣẹ̀ ni. Kò yẹ honestly bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ kò yẹ kẹ́ máa bọ́mọdé ṣiṣẹ́, to be honest. People like you, ó ní láti vet yín, kò yẹ kẹ́ máa bọ́mọdé ṣiṣẹ́. You are a PDF, predator nìyí, animal ló máa ń pè yẹn, PDF. Ṣé nǹkan tí understand more èmi understand the way we are discussing here, understand, but ẹ̀yin ò fẹ́ understand àwọn tá à ń bá yín sọ̀rọ̀. PDF ẹ sọ pé lè bọ ọmọ mẹ́sàn-án sùn you are PDF kò sọ̀rọ̀ ńbẹ̀ ẹ já bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ because àwọn men báyìí wọ́n máa ń irritate mi ni àwọn ẹ̀yin ẹ máa wà careful ẹ má rán àwọn ọmọ yín lọ sí masjid wọn ṣe ti gbọ́ nísìn wọ́n sọ pé àwọn lè fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án ó lè bá a sùn ẹ má rán àwọn ọmọ yín especially your female girls protect your children. Protect your children. I'm saying this with passion. Protect your children. Ẹ̀yin lẹ gbọ́, wọ́n sọ fún àwọn nísìn. All right. That being said, àti jọ agree lórí yẹn. So tá bá post yẹn sìn, ẹ ò lè sọ pé Big Joes mo ń bọ̀ Big Joes. Tá bá post yẹn sìn, ẹ ò lè sọ pé ẹ ò sọ bẹ́ẹ̀ fún ara yín lè sọ pé ẹ lè bá ọmọ ọdún mẹ́sàn-án, ẹ lè fẹ́ lọ́mọ ọdún mẹ́fà kẹ́dẹ̀ bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án, ẹ ní kò sí nǹkan tó wrong ń bẹ̀. Now ìyẹn ti lọ báyìí. Ẹlẹ́kẹta èmi kọ́ lè bú ẹ bá bú Muhammad èmi kọ́ lè bú bọ̀ ẹ má abuse tèmi ẹ má jẹ́ àpọ́sí nǹkan tí ó dìjà. mo ń bọ̀ Big Joes ọ̀rọ̀ ọjọ́ yẹn a sì náwọn ọ̀rọ̀ tá a sọ́jọ́ yẹn tí kò tí tọ̀. tẹ bá fẹ́ pósìtì ọ̀rọ̀ ìtẹ́ ìbéèrè sí ni pé ṣé èmi náà lè fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án kí n sì máa bá a lò pọ̀ tọ́lá nàbí òsàdédé bá ìṣàsùn ànábì fẹ́ age of 6 years. Mo lè fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án ètí kẹ́ pọ́sì nìyẹn o. ẹ lè fẹ́ lọ́mọ ọdún mẹ́fà kẹ́dẹ̀ bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án àbí. of course ẹ bẹ́ẹ̀ ṣe pọ́sì ẹ̀ ní. so máa pòsì ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn náà ti. mo lè fẹ́ bẹ́ẹ̀ ni. àáfàá sọ wípé ìmọ̀ọ́mù sọ wípé àwọn lè fẹ́ ọmọ ọdún mẹ́fà káwọn dẹ̀ bá sùn ní ọmọ ọdún mẹ́sàn-án so a máa pòsì ẹ̀ bẹ́ẹ̀ ni òtìmí lójú àti sọ kí ló burú bẹ́ẹ̀. Ìyẹn ti lọ báyẹn now Imam. Ìyẹn ọkẹyìn ẹ̀yin ò nídìí láti advise àwọn èèyàn pàmò tán mọmọ lókè yín ọkẹyìn. ẹ má wọrí Imam ẹ má wọrí ìyẹn ti lọ. Ẹlẹ́ẹ̀kẹta ni pé. ẹ dẹ̀ má post contrary to our conclusion. ẹ má wọrí iṣẹ́ Imam ẹ má wọrí Imam ẹ ká kúrò lórí yẹn. Ẹlẹ́ẹ̀kẹta ni pé níjọ́ yẹn tí ẹ wá tẹ́ fi lọ a béèrè lọ́wọ́ yín pé according to Sharia ẹni tó bá ṣe Islam tó wá sọ pé òun ò ṣe Islam mọ́ a sọ pé wọ́n ní kán pa pé ṣé ẹgbẹ́ òkùnkùn ní Islam ni ẹ wá sọ pé rárá wọn ò sọ pé kán pa àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe sọ. mi ì ṣe sọ bẹ́ẹ̀ mo mú hadith wá fún yín ṣe bẹ́ẹ̀ iná pọ́sì àyà tó sọ bẹ́ẹ̀ iná pọ́sì àyà tó sọ bẹ́ẹ̀. Imam ẹ má wọrí sà alawife ẹ attend sí wọn lórí wípé apostasy law nínú Islam wọ́n sọ pé ẹni tó bá fi Islam lẹ̀ pé wọn ò ní kán pa nǹkan tí ìmọ̀ọ́mù sọ́jọ́ ẹ̀yìn ọjọ́ yẹn a ní kán fún wa ní evidence òun náà fi lọ wọ́n wá sọ pé network ló já wọn bọ́ pé kò ń ṣe pé àwọn sá lọ so wọ́n dẹ̀ ti padà wá lẹ́nìí so let's continue from there. Mashallah Imam so nǹkan tẹ́ máa need láti ṣe right now is ẹ ti sọ pé wọ́n ní pé kẹ́ má pa wọ́n so ẹ máa mú ẹ̀rí wá èmi náà dẹ̀ máa gbára mi sí big screen right now èmi máa mẹ́rin wá ní pé Ànábì Rasulullah sallallahu alayhi wa sallam ó sọ pé anyone who changes their religion by him
So ẹ̀yin lẹ sọ pé ànábì ò sọ bẹ́ẹ̀. So number one ẹ ti parọ́. Ibo ni mo ti sọ pé ẹni sọ̀rọ̀ imam ẹjọ́ ẹ jẹ́ ń sọ̀rọ̀ tán ẹjọ́ miss coach mi tèmi náà sọ ni pé mo lẹ́nu tó bá fi ẹ̀sìn sílẹ̀ tó lóhùn tó fi ẹ̀sìn sílẹ̀ jẹ́jẹ́ ànábì ni kò máa lọ ṣùgbọ́n tó máa fẹ́ máa da ẹ̀sìn rú ànábì ni kápá kẹ́kẹ́ náà sọ nìyẹn. imam ẹ mú ẹ̀rí yín wá. So right now mo máa mute yín. Nǹkan tẹ́ máa lọ ṣe ni pé ẹ lọ ṣe research yín díẹ̀. Now and change the story. Ẹ kọ́kọ́ sọ pé wọn ò ní kọ́ pa ọ́ nígbà tẹ́ bá fi ilẹ̀ jẹ́jẹ́lì ẹ má pa wọn. Irọ́ ni baba ńlá irọ́ ni. That's number 2 irọ́ tẹ́ ti pa ní ìsìn. So ẹ máa mú hadith yẹn wá tó sọ pé ànábì sọ pé ẹni tó bá fẹ́ sílẹ̀ jẹ́jẹ́lì ẹ fi wọn lẹ̀. Nǹkan tẹ́ máa gbé sórí big screen yẹn. So for now ẹ jọ̀ọ́ moderators ẹ gbé mi sí big screen káka hadith yẹn tí ànábì ti sọ pé kọ́ pa wọn o tẹ́ bá ti fi Islam lẹ̀. Mo ń bọ̀. Ẹjọ́ bá wa power tap ẹjọ́. Ẹ bá wa power tap. Ìyá wa Ìkẹ́ Olúwaṣẹ́ wà ń bẹ̀ ṣá. Ká hadith yẹn. Wọ́n máa gbé wá ìmọ̀ àtọ̀ ẹ̀mà ká. Àìdé yẹ o. Láti ṣe ni wípé àwọn máa lọ wá hadith wọn tó sọ pé ànábì tí wọn bá ti fílẹ̀ jẹ́jẹ́lì o forget nǹkan tẹ́ máa lọ ṣe nìyẹn. Because it wà níwájú wa Sunan an-Nasai 4059. Only the messenger of Allah said, anyone who changes their religion by him. So ẹ máa lọ mẹ́rin títí yín wá tó sọ pé tó sọ otherwise tó sọ contrary sí nǹkan tá ànábì sọ. So àmọ́ bóyá ànábì ló ń parọ́ o bóyá ẹ̀yin lẹ ń parọ́ o I figure it out. So ẹ fún mi ní nọ́mbà hadith yẹn tẹ́ bá ti rí màá find it fún. Ó sọ wípé ẹnikẹ́ni tó bá fi ẹ̀sìn ẹ̀ sílẹ̀ tó fi ẹ̀sìn Islam sílẹ̀ ẹ̀ pa. Ibola de Tirika, Sunan An-Nisa 4059 fún ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ túkà. Hadith tẹ́ gbé wá yìí o. Kì í ṣe inú Manja ló wà o. Kì í ṣe Nasai. Inú Sahih Bukhari ni. Ẹjọ́ sọ̀rọ̀. Ètò wà nínú. Ẹjọ́ sọ̀rọ̀. Àbí ó àtọ̀. Eléyìí tó wà nínú hadith tó wà lọ́dọ̀ tèmi tí Ibn Bukhari gbà wá ní pé ní the same thing the same context náà ló wà ní ìtẹ̀gbé wa Ànábì ní man baddala dinahu faqtuluhu ọwọ́ hadith sahih rawahu Bukhari. Ọ̀yá ibo ni mo ti wá sọ pé ẹni tó bá fi ẹ̀sìn rẹ̀ lẹ́wẹ̀ẹ́ má pa. Ó yẹ ṣí nǹkan tẹ̀ ń kà fún wa. Mo ti send the camera request fún yín accept. Accept the camera request yẹn kẹ́dẹ̀ ṣí nǹkan tẹ̀ ń kà fún wa ṣí. Nọ́mbà ẹ̀ fún wa èmi lè gbé sórí screen really quickly. So tẹ́ bá lè ṣí camera yín imam ẹ sọ nọ́mbà ẹ̀ fún mi màá gbé sókè. Bon. Mama ti rọ number like 5 and 6. Imagine àwọn parents wọ́n sanwó masjid wọ́n sanwó ilé kéwú àwọn atọrọ jẹ. Bí láti ń tọrọ jẹ wọ́n tá láti ń tọrọ jẹ báyìí. Hadith wájọ ẹ ti irritate mi bí tẹ́tí ní máa bọ́mọdé sùn lẹ́tí vex me you are disgusting. The last answer you give. Àwọn tó ń bá yí àwọn ọmọ jẹ́ nìyí àwọn PDF àwọn predator àwọn animals. Lọ wá ṣẹ̀ṣẹ̀ this is mess. Ẹ wo nǹkan tẹ̀ ń sọ lẹ́nu. I'm a teacher. Which teacher? School boy. One of the best schools in Osun State. I'm the proprietor of Al-Aqsa International College. Go and search for the best school in Osun State. They will tell you my school is number 3. Ẹjọ́ mama ẹjọ́ ẹ má jẹ́ ká distract wọn. Imam Oduwoye àbí kí ló ń pè yín ẹjọ́ sà ẹ mú nọ́mbà hadith yẹn wá ká gbé sókè. Mr. Imam wo ta ló fi wọ́n jẹ́ ìmáàmù? Àwọn tó ń balẹ̀ Yorùbá jẹ́ lélẹ́yìn náà àwọn aláìníṣẹ́. Tẹ́ bá wà níbi iṣẹ́ iṣẹ́ gbé. Somebody like you, many persons like you that are working under me, they are more than 20. Ma'am, ẹ mú nọ́mbà hadithi wá ẹjọ́ ọ̀tá ń dúró dé nìyí. Ìyá wa gbogbo iléeṣẹ́ rí kan tí àǹfààní. Àwọn tíjà àwọn tí mo sanwó fún they are more than 20. Shit, nǹkan tí màmú sọ wà irritating so ẹ máa send it since. Nǹkan tí àǹfààní sọ kò bọ́pọlọ dání àwọn àtàlà àwọn ọjọ́ lọ́pọlọ ni.
àwọn ọmọ tó ń wá school yẹn wọ́n máa check wọn out Big Jose. Mo sọ fún yín, people like him kò yẹ kó máa bọ́ ọmọdé ṣiṣẹ́ because any student of any age can come to his school. Bó ṣe máa wọ ọmọ kékeré up and down, àgbàlagbà ní kí ló ń tọ́ ní on about a 6-year-old. Ní shame. Wọ́n ti sọ pé àwọn ní school wọ́n láwọn sanwó fún more than 20, ẹ understand? So MS a ní láti gbogbo wa ká post kìíní ká fi hàn àwọn èèyàn pé ìmáàmù rere yìí o, so àwọn èèyàn tó ń mọ́ lọ sí school wọn kán lè mọ̀ pé nǹkan tí wọ́n ní we don't need it. You don't want to protect kids. Àbí kí ló ń ṣe yín sister yìí? Kí lè sọ lẹ́nu ṣe pedophile lẹ́yìn náà ni? You don't need it, man. Káwọn parents are you sick? Why should I be a pedophile? Sọ lẹ́nu lélẹ́yìn. Àgbàlagbà. But you don't need it. And you never protect our PDF. Do you know me from somewhere? So you are just you're a woman. You're a woman. And so they need it. It's your own child. Anything bu Ọlọ́run. Imam, ẹ fún wa ní hadith number. Ẹ má distract wa ṣe get. Ẹgbẹ́ ẹ̀rí yín jáde. A ti gbé yín sí big screen. Gbogbo ẹni hadith ẹ ṣí ilé tó wà lọ́dọ̀ yín. Àwọn ọ̀rọ̀ tẹ̀ ń pa ti já, Islam ti cast tó ti yé yín. Ẹ fún wa lẹ́rìí ilé tó wà lọ́wọ́ yín. Ẹ ń dá wa dúró cause ní time. No, let's continue our discussion. Ṣèbẹ́yìn lẹ sọ pé àdìtì yín sọ nǹkan mi, ẹ fún mi nọ́mbà ẹ ká post ẹ sórí screen. Ẹ má waste time ẹ jọ Imam. Kò sí nǹkan kan nínú Islam tó ní ká pa ẹni tó bá jáde kúrò nínú ẹ̀sìn. Bó lọ wọ́n. Kí ló dé? Ẹ ṣe sùúrù. Ọ̀nà lẹ ti post yìí. Ali ọmọ attend sí ẹ má rush ṣẹgbọ́. Ó ní man baddala dinahu faqtuluhu. Mo wá ní similar hadith tó wà ní Bukhari. Bukini. Ní nọ́mbà similar wọn yẹn because ìgbà tẹ́bi kalẹ̀ ìsìta ẹ sọ pé ó yàtọ̀ sí nǹkan tẹ́yìn ní níwájú yín, so all you need to do ẹ kọ fún mi nọ́mbà ẹ má tàgẹ̀ sórí Google má dẹ̀ gbé wá. What's the problem? Stop delaying the thing now. Ṣé ti rí? Mi rí nọ́mbà kankan, mo ń wo kọ́mẹ̀ntì yín, mi rí nọ́mbà kankan. Àdéhùn yẹn. Okay, ẹ jẹ́ àṣẹ báyìí fún àfà ẹ pé bóyá tẹ́ ẹ̀ bá lè type cause àwọn àfà wa mi wọn lọ sí wọn lè má lè mọ̀ kọ̀ọ̀kan. Okay, ṣe tẹ́ ẹ ní pé kí n type ẹ̀ síbẹ̀ ni. Ẹ sọ Sahih Al-Bukhari volume kíni hadith number kíni ó yá Sahih kíni. Ó wà nínú Sahih Bukhari. Bukini. Bukhari. Nọ́mbà kíni. Kò tí ì gbé wa mọ̀ bọ̀. Ṣẹ̀ṣẹ̀ ń wá ní Sahih Al-Bukhari. Ṣé ẹ bẹ ṣe ń dìlé wà báyìí? Sahih Buhari Bukini àfà. Ẹ tẹ̀ síbẹ̀. Bukini. Ètò síbẹ̀ pé ibi tí Sahih Bukhari tó sọ pé ẹni tó bá change ẹ̀sìn rẹ̀ kan pa ọ̀yà tẹ̀ síbẹ̀ yóò máa gbé jáde. Ẹ ká mú kí gbogbo lé o, ẹ má bínú, ẹ ká sọ ẹkọ lẹ́kàrọ̀, ẹ má bínú. Ibù ìdí mi gan-an ó fi yín ṣe ẹ̀yẹ́ yàtọ̀ sẹ́nu mi. Mi understand ṣebí mo ti Malik mo ṣáà ti kọ́kọ́ pa pé ẹni tó bá fẹ́ sílẹ̀ kó pa wọ́n ẹ dẹ̀ ń sọ pé another one wà nínú Sahih Bukhari ó ń sọ the same thing. Kí ni Imam ṣé mu gbóyó ni? Ìwọ tó ń bú Ọlọ́run kò lè dùn mí, èmi ò lè fọ́ fún. Jẹ́ Bukhari 7157 lẹ́ sọ. Ṣé okay. Tó bá yẹ pé 7157 yẹn náà ní kan pa wọ́n ni o. Ẹ̀wọ̀n náà ń sọ. Ìsọ́nù lè ṣe tí mo sọ náà nìyẹn, òun náà ní kan pa wọ́n ni. Pé gbogbo orú yín báyìí tẹ́lẹ̀ tí. Àfà ẹwà dọ̀yìf, ẹ̀yin lẹ dọ̀yìf jù gbogbo Nàìjíríà. Fóònù mi ti kú o, kẹ́ bá tó kí mo sá lọ, fóònù mi ti kú ni o. Ayé máa kú wọn yóò ṣe ní kú ìgbà tẹ́ pé Muhammadu gan jẹ. Ṣé mo wí pé ànábì Muhammad ó bòkú sùn? Ẹja bèèrè lọ́wọ́ àfà, ṣáwọn náà lè bá òkú sùn? Àfà fóònù yín wà sọ yìí o, ẹ gbọ́dọ̀ lọ. Kò sí nǹkan táwọn eléyìí ò lè bá sùn ẹ bá gbàgbé ìwé. Ó dà pé àfà máa padà wá lọ́jọ́ mi, wọ́n máa wá gba change wọn. So humanity ẹ káàbọ̀ Mr. Japa. Ẹ káàbọ̀.
ṣé Mali lórúkọ wọn bàbí ẹ pronounce orúkọ yín ná. Maf Ali lórúkọ mi. Maf Ali ok ẹ káàbọ̀ sórí ètò wa. Mo gbọ́ tí àfáà tó bí. ẹni sùúrù ṣé ẹrú aláàánú ni àbágùtàn Ísírẹ́lì. Ẹrú aláàánú mi o. ok ẹ káàbọ̀ sórí ètò wa so a rí lára àwọn ìwà kan tí Rasulullah wò ó bá òkú sùn ṣẹ́yìn náà lè bá òkú sùn. ṣe wà ń bẹ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti wá sórí bíbà ẹ wà serious ẹ má máa wà distracted ẹ má ṣe nǹkan míì. Mo wà pẹ̀lú yín. yes Rasulullah ó bá òkú sùn ṣẹ́yìn náà lè bá òkú sùn. Rasulullah ó bá òkú sùn ibo lẹ ti rí yẹn kà nínú ìsìlámù yìí náà. ẹ jẹ́ kán discuss ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ kán discuss tó bá jáde kó ní ìsìlámù yẹn ẹ tó discuss pẹ̀lú ẹ ọkùnrin Mr. Mafi bọ́tọ́ fẹ́ sọ̀rọ̀ nípa ẹlẹ́ẹ̀kan ó ti pé ìgbẹ́ náà nìkan lọ Mr. Mafi. Ẹni tó bá jáde kó ní ìsìlámù kò síbi kan tí ìsìlámù ní ká pa. ìjọba bá wọlé nìyẹn. Hadithu tẹ mú wá mo bá yín ka o ó sì pọ̀ bẹ́ẹ̀ tí àwọn àfáà kan kọ ní pé hadith ṣùgbọ́n inú Islam gbogbo ọ̀rọ̀ tán bá mú wá tó bá tako Al-Qur'ani á dànù ni. ṣóyé so a wá padà sínú Al-Qur'ani. Al-Qur'ani sọ fún wa ní pé kò sí tipátipá nínú ọ̀rọ̀ ẹ̀sìn so kò bá sí tipátipá nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀nà dàtà fi pààyàn tó bá jáde kó nu Islam. Níwọ̀nba tí kò sí ẹjọ́ púpọ̀ ń bẹ̀. Ṣé ti délẹ̀? Ti délẹ̀ o. Ok, so àkọ́kọ́ ẹ jẹ́ kí n gbé láti ibi pé hadith bá ti tako aya Quran. Àkọ́kọ́ mo fẹ́ kọ́kọ́ láyé ní pé kò sí hadith kan one single hadith tí àwọn àfáà sọ wípé sahih ni tàbí hasan you understand so nígbà àwọn dáròjà hadith tó yẹ sí pé ó máa fi ṣe é lò kò sí hadith kan tó jẹ́ sahih tó tako Quran kò sí hadith kan tó jẹ́ sahih. ẹjọ́ dáin dó bẹ́ẹ̀ ẹ má bínú ọ̀rọ̀ ìsìláàmù là ń sọ mò ń gbọ́ tẹ́ ń sọ látẹ̀kan bóyá kò yé yín lẹ fi ń sọ wọn kankan àìmọye hadith tán pè ní sahih tó tako Al-Qur'ani ó pọ̀ rẹpẹtẹ irú hadith tó sọ pé bàbá ànábì ń bẹnu náà tán tún ní ó tako Al-Qur'ani. Bàbá ẹ jẹ́ ká múlẹ̀ ọ̀kọ̀ọ̀kan ṣe bí example náà ní tẹni tó bá kúrò nínú Islam ẹ gbà pé hadith tó wá wípé ẹni tó bá kúrò nínú Islam ẹ understand so wípé kí wọ́n pa yẹn ẹ gbà pé yẹn ó tako Quran àbí. Ó tako Quran náà. ok tí mi bá fún yín bá àti gbé kò tako Quran kan tí mo mú bá ṣùwà fún yín. ẹ jọ̀ọ́ ẹ mú bá ṣùwà. ok bóyá kẹ́ bá gbé Suratu Tawbah jáde. Ẹ gbé Suratu Tawbah jáde. Ọba ara fàkàmúdù rahmatullahi wa sallam. MS àbí ṣé MS wà mí. MS àbí big juice ló máa gbé jáde. Kí lẹ́ni kí n gbé jáde 489. Suratu Tawbah yẹn. Ok. Pé ká pa yín wọn kán dènà dè wọ́n. Ok, Quran 95. Yes. Ok. Ṣé Allah wife ṣì wà ń bẹ̀ àbí? Allah wife, are you there? Bá jẹ́ Mr. Malik. Kì í ṣọ́ ti gbé jáde. Wọ́n ti gbé jáde. Ẹgbẹ́ 95 jáde. 95 jáde. 195. Okay, 95. Torí tẹ́ bá ti attend sí wọn kẹ́ jẹ́ ká Allah wife ẹ jọ in-house Allah wife wà ń bì Allah wife ní kẹ́ máa jẹ́ kí ó attend sí wọn for now at least káwọn obìnrin handle wọn Allah wife àti big juice káwọn méjì handle wọn bá ṣe wà ń bì káwa máa wò wọn tó bá ti wá parọ́ a máa bá wọn gbé jáde. So okay, even eléyìí náà wà òkè. 929 gbé wa ní 95. Wọ́n lè dá dúró báyìí náà.
wọ́n lè filẹ̀ báyìí ara ẹ̀ náà ni part of it ó pọ̀ nílẹ̀ bí yẹpẹ̀ àwọn ẹ̀rí yẹn pọ̀ so wọ́n ní qatilul ladhina la yu'minuna billahi wala bil yawmil akhir wọ́n ní kẹ́ bá wọn tí wọ́n bá nígbàgbọ́ nínú Allah àtọjọ́ kẹ́yìn kẹ́ bá wọn jà wala yuharrimuna ma harrama Allahu wa rasuluhu tí wọ́n dẹ̀ ṣe nǹkan tí Allah àti òjíṣẹ́ rẹ̀ ṣe léwọ̀ wọn ṣe léwọ̀ wala yadinuna dinal haqq wọ́n dẹ̀ ṣẹ̀sìn òdodo ìyẹn ẹ̀sìn Islam minal ladhina utul kitab àwọn tí àwọn tó jẹ́ ta fún ní tírà